Africa Content TV. Ọ̀pọ̀lọpọ̀ lọ àti àgbáyé ewé ìyọjú ìwé. Ẹ̀wọ̀n ẹ̀ olúwayé fújì. Wàsíwọ̀ ilé ní dókítà. Lagos State ló fún mi yunifásitì bíi mẹ́ta. Ló fún mi ní dókítà Adéwìyọ̀. Group of company. Aláṣẹ City Center. Aláṣẹ Club Shares. Òun ló jẹ́ small Alhaji. Small Alhaji mi ìlú ti dọ̀rẹ́ bí. Èèyàn bàbá fẹ́. Òun nílé àṣebáyé délé. Èèyàn lọ́rẹ́ Bùsínà mi Àdìsá. Àdìsá ọmọ fi mi jẹ mi. Small Alhaji. Ṣèyí bọ́dì mi kí ẹ̀nà Àbújá o. Small Alhaji. Bọ́lá mi kí ẹ̀rọ̀bà bí. Ọlọ́wọ́ mi kí Àyìndé. Right Honorable. Ọlámídé Ọládìjí. Speaker. Ondo State mi kí ẹ̀rí. Ondo State House of Assembly. Small Alhaji ló kí ẹ bí ẹ. Gbogbo àwọn federal house member. Here present. Gbogbo wọn ní kí
kò jẹ́ nílò láàrin o. Sọ́lá wáyé. Honorable Dempula, I didn't think here. Honorable Senior Shoyinka, Okalama, you just say, oh, you need nothing. Honorable Benda, Electronic here. Bọ̀dọ̀sọ̀, ajílẹ̀sọ́rọ̀, ọ̀rọ̀ náà ní kí iye àtọ̀mọ́rẹ́mù náà fi ìkè ajílẹ̀sọ́rọ̀. Ọ̀nà lè púpọ̀ náà lè lọ́nà tún dé, ó ní kí iye ọ̀túnba gáàlì kan náà wọlé, ọ̀nà lẹ́bù ní kí iye. Mọ̀ṣúùtù Bákàrè. Wọ́n ní kí n bá òkè yìí ẹ̀ ẹ̀nà àkọ́lá Bákàrè wọ́n ní kí n bá òkè yìí ẹ̀ Honorable Fat ẹsẹ̀ pọ̀lìtíkà wọ́n ní kí n kí yìí ẹ̀ Honorable àdùnnà Ọdúnyẹmí wọ́n ní kí n kí yìí ẹ̀ ọmọ Abíọ́dún Mọ̀látọ̀ wọ́n ní kí n kí yìí ẹ̀ ọ̀rọ̀ fẹ̀. Ọ̀rọ̀ tẹ̀ onílé iná, Mọ̀látọ̀ ní kí ẹ̀. Honorable Jẹ́jú, ọmọ ẹgbẹ́ka èdè kí ẹ̀. Honorable Ẹlẹ́dùmá, Gbẹ́ngà ní kí ẹ̀. Àdìsátà orí ìdí ọlọ́wọ́ ọdún. Ọba Mọ̀látọ̀ ọ̀rọ̀ ọ̀fẹ́. Ó ní kí ọ̀fẹ́ mi.